Mo kí yín ẹ káalẹ́ àsìkò Jímọ̀ olóyin òní ọ̀pọ̀ ẹlẹ́mú ayé ṣe lókè èèpẹ̀ ìròyìn àṣálẹ́ la mú wá sétí ìgbọ́ yín láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé àti iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò ńlẹ̀ yìí ṣèpàdé pọ̀ wọ́n sì jẹ́jẹ̀ẹ́ láti jọ wá gbòdẹ́kun àìsí ètò ààbò ńlẹ̀ Nàìjíríà. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ké sí adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀hún láti bẹ̀rẹ̀ sí ṣètò bí wọ́n ṣe yọ gómìnà ìpínlẹ̀ náà tó ń ti gbákejì rẹ̀ nípò gẹ́gẹ́ bí gómìnà àti gbákejì. Orílẹ̀-èdè China àti orílẹ̀-èdè Canada ṣèpàdé pọ̀ wọ́n sì mú àdínkù dé bá iye owó orí ọjà lórílẹ̀-èdè méjèèjì. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé ńlẹ̀ Nàìjíríà Dókítà Olúbùnmi Túnjí Òjó àti ojúgbà rẹ̀ mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò ńlẹ̀ Nàìjíríà ọ̀gágun fẹ̀yìntì Christopher Musa òun náà ni wọ́n ti ṣe ìpàdé pọ̀ báyìí tí wọ́n sì fi dá ọmọ ilẹ̀ Nàìjíríà lójú pé àìsí ètò ààbò ńlẹ̀ yìí náà ni ó di àfìsẹ́yìn tẹ́gun aláré fiṣọ láìpẹ́ gẹ́gẹ́ bí Túnjí Òjó lẹ́ni tí ó ń sọ di mímọ̀ nílùú Àbújá lásìkò gbà tí ó ń gbàlejò mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò ńlẹ̀ Nàìjíríà lásìkò gbà tó ń kí káàbọ̀ sí ọ́fíìsì rẹ̀ tó ń sì jọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ náà ló ṣe lálàyé wípé àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé ńlẹ̀ yìí tó ń ti iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò ńlẹ̀ Nàìjíríà náà wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ láti lè wá gbòdẹ́kun àìsí ètò ààbò ńlẹ̀ nítorí pé àìláṣọ Ọlọ́run pàká ó tápérò gbogbo ọmọ èríwò gẹ́gẹ́ bí Túnjí Òjó ṣe wá sọdúnmọ̀ wípé òun mọ̀ wípé ọ̀gọ̀rọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà òun náà ló jẹ́ pé onírúurú ìpèníjà náà wọ́n ń kojú látàrí àìsí ètò ààbò nílẹ̀ yìí lásìkò yìí tó sì jẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà wọn ò sùn wọn ò wó lórí ọ̀rọ̀ ọ̀hún tó sì jẹ́ pé àti iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé ilẹ̀ Nàìjíríà wọn ó sì sa gbogbo akitiyan báyìí wọn ó sì rí dájú pé tìbútòrò ilẹ̀ Nàìjíríà ètò ààbò tó gbópọn ó padà síbẹ̀. Ọ̀gbà bẹ́ẹ̀ mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò ńlẹ̀ yìí ọ̀gágun fẹ̀yìntì Christopher Musa òun ló ti ṣe ìkìlọ̀ fún àwọn gómìnà káàkiri ìpínlẹ̀ ilẹ̀ Nàìjíríà láti má ṣe ìfọ̀rọ̀jẹ̀wọ̀ àbí ìnàdúnàdúrà kan láàrin ìjọba ìpínlẹ̀ kó àwọn àti àwọn agbésùmọ̀mí bandit gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe filéde lásìkò ìgbà tí Musa tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ó ṣe lálàyé wípé èyíkéyìí inú àwọn ìjọba ìpínlẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ òun túbọ̀ jẹ́ kí àìsí ètò ààbò kó túbọ̀ mọ́ gògò sí ni nítorí àwọn agbésùmọ̀mí yìí àwọn ògbúùkù òpùrọ́ tí ó sì jẹ́ pé kò sí ẹnikẹ́ni eléyìí tí ó lè gbẹ́kẹ̀lé wọn ọ̀gbà bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí ó ṣe lálàyé wípé àwọn agbésùmọ̀mí yìí òun náà ni kò sí ẹnikẹ́ni tó tún lè mọ ọ̀nà míì tí wọ́n tún lè báyọ àbí ìwà míì eléyìí ìwà alábí míì tuntun ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà bẹ́ẹ̀ náà ni Musa wá ké sí gbogbo àwọn gómìnà láti wà ní ìbámu pẹ̀lú ìlànà gbígbógun ti àìsí ètò ààbò eléyìí tíjọba àpapọ̀ ilẹ̀ tó gbé kalẹ̀ kí ó sì jẹ́ pé kò sí gómìnà kan eléyìí tí ó dúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí eléyìí tó bá ń domi àlàáfíà lóró ní ìpínlẹ̀ kó àwọn bí kò ṣe pé kí wọ́n gbárùkù ti ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ ìlànà eléyìí tó gbé kalẹ̀ láti wá gbòdẹ́kun ètò ààbò tó mẹ́hẹ̀ ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà. Ọ̀gbà bẹ́ẹ̀ ní iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà náà ni wọ́n ti pè fún ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí àti iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà lójúnà láti fòpin yanyan sí àìsí ètò ààbò ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí adarí àgbà fún iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀ ńlẹ̀ Nàìjíríà ọ̀gágun Wahidi Shaibu lásìkò tó ń gbàlejò aṣojú iléeṣẹ́ ọmọ ológun aṣojú iléeṣẹ́ elétò ààbò ilẹ̀ Amẹ́ríkà sílẹ̀ Nàìjíríà ìyún ọ̀gágun Semira Moore gẹ́gẹ́ bí wọ́n ti ṣèpàdé pọ̀ nílùú Àbújá lónìí nígbà tó ṣe àbẹ̀wò sí olú iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀ ńlẹ̀ Nàìjíríà. Shaibu ló sọ di mímọ̀ ní ló wá ké sí Shaibu lásìkò ìgbà tí wọ́n ṣe ìpàdé òun náà ló ń pè fún ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà àti iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà lójúnà láti jẹ́ kí ètò ààbò tó gbópọn ó túbọ̀ padà sí ilẹ̀ Nàìjíríà.
Wàyí o, ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Rivers níjọba ìbílẹ̀ Òyìngbò, òun náà ni ó ti yọbọ̀ǹbọ̀ sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ láàrin gómìnà àti igbákejì rẹ̀ nípínlẹ̀ Rivers tó ń ti ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú adájọ́ àgbà ní ìpínlẹ̀ Rivers. Nínú ìdájọ́ rẹ̀, ilé-ẹjọ́ eléyìí tó fìkàlẹ̀ sílùú Port Harcourt ọ̀hún, òun náà ni ó ti fòfin de ilé-ìgbìmọ̀ aṣòfin abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ìyún Martins Amuele àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin tí wọ́n tó 32 yòókù tó ń ti akọ̀wé ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún àti ẹni tó jẹ́ adájọ́ àgbà fún ìpínlẹ̀ Rivers wípé kí wọ́n ti kọ́kọ́ mú àsọ̀rọ̀ dé bá gbogbo ìlànà àti ìgbésẹ̀ tí wọ́n gbé láti yọ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Siminalayi Fubara àti igbákejì rẹ̀ láti yọ nípò gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ọ̀hún ti ṣe pàṣẹ gẹ́gẹ́ bí ó ti ṣe pàṣẹ fún adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀hún onídàájọ́ Simon Shuboza Amadi láti má tẹ́wọ́ gba ìwé kankan tó ní í ṣe pẹ̀lú yíyọ Fubara nípò látọwọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers fún àsìkò iná títí di bí ọjọ́ 7 eléyìí tí wọ́n fi gbẹ́jọ́ ọ̀hún sọ́tún sósì bóyá wọ́n yọ Fubara lójúlówó ni o bóyá yóò sì mọ bá àpèrè rẹ̀ lọ gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ ọ̀hún. Eléyìí náà ló tẹ̀lé bí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n ti ké sí adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀hún láti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ eléyìí tí ó tanná wádìí Fubara àti igbákejì rẹ̀ Ngozi Odu gẹ́gẹ́ bí àwọn aṣòfin ọ̀hún bọ́n ṣe fẹ̀sùn kan Fubara àti Ngozi tó jẹ́ igbákejì rẹ̀ wípé wọ́n ṣòwò ìlú kúmọkùmọ, bẹ́ẹ̀ ni wọ́n sì ń yọbọ̀ǹbọ̀ sí àwọn tí ó ní ṣe pẹ̀lú ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún lọ́nà àìtọ́. Ọgbà bẹ́ẹ̀ ni ilé-ìgbìmọ̀ aṣòfin náà tí wọ́n fi ń pè fún kí wọ́n yọ Fubara àti igbákejì rẹ̀ nípò gẹ́gẹ́ bí gómìnà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye òṣèlú tó ti ń bẹ ńlẹ̀ láàrin mínísítà fólúlù ilẹ̀ yìí Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ náà. Ìròyìn àṣálẹ́ lẹ́sìn ń gbọ́ láti kàn ní Sun City FM. Lábala kejì ìròyìn lẹ́ ó ti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè, ìròyìn ìdókòwò àti ìròyìn eré ìdárayá. Ẹ má yí kúrò, à ń padà bọ̀, ẹ kú kalẹ̀. Mo kí yín káàbọ̀ padà. Ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú. Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Olóòtú ìjọba orílẹ̀-èdè China Xi Jinping àti ojúgbà rẹ̀ tó jẹ́ olóòtú ìjọba orílẹ̀-èdè Canada ìyún Mark Carney náà ti ṣèpàdé pọ̀ báyìí tí wọ́n sì ti fẹnukò láti mú àdínkù dé bá iye owó orí ọjà tán gbélé àwọn orí ọjà láàrin orílẹ̀-èdè méjèèjì lẹ́yìn tí wọ́n ti tún ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ilẹ̀ ọ̀hún wọ́n ti tún sọ bí ẹni sọgbá báyìí gẹ́gẹ́ bí Carney ó yìí sọ di mímọ̀ wípé kí orílẹ̀-èdè China kí wọ́n máa rí àdínkù tó láti ìdá márùndínláàádọ́rùn-ún sí ìdá mẹ́ẹ̀ẹ́dógún ní àdínkù ilé tí ó bá iye owó orí ọjà láàrin orílẹ̀-èdè méjèèjì lẹ́yìn ìpàdé wọn. Wáyò àjọ tó ń rí sí ètò ọrọ̀ ajé ńlẹ̀ Nàìjíríà NEC òun náà ni wọ́n ti jókòó àpérò pọ̀ báyìí pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn láti lè dájú pé ilẹ̀ Nàìjíríà náà ni wọ́n ń pawó wọlé lábẹ́nú yàtọ̀ sí owó ìpawó wọlé láwọn ẹ̀ka míì yàtọ̀ sí ẹ̀ka epo rọ̀bì ńlẹ̀ Nàìjíríà eléyìí ó lè wà níbàámu pẹ̀lú ìlànà ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́jọ irú rẹ̀ eléyìí tí wọ́n kọ́ ṣe tó jẹ́ ìpàdé àkọ́kọ́ fún tọdún 2026 gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima tó jẹ́ alága fún ìgbìmọ̀ náà ọ̀nà ti sọ dímọ̀ báyìí wípé ilẹ̀ Nàìjíríà wọ́n ti ń fojú sun ọ̀nà láti mọ pawó wọlé lábẹ́nú tí ó sì tún yàtọ̀ sí owó epo rọ̀bì tí yóò tún jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó túbọ̀ gòkè àgbà sí dáadáa àti ní àwọn ẹlẹ́kànjẹ̀ka tó jẹ́ ẹ̀ka aládàáni kan túbọ̀ rọ́wọ́ họrí sí dáadáa sí ju ti àtẹ̀yìnwá lọ. Ìròyìn lákòótán ìròyìn eré ìdárayá. Balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ilẹ̀ wa Nàìjíríà Wilfred Ndidi ló sọ di mímọ̀ wípé ó ṣe pàtàkì báyìí fún akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ọ̀hún Eric Schelle láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ náà lẹ́yìn tí wọ́n bá parí ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀
tọdún 2025 AFCON. Gẹ́gẹ́ bí ó ṣe bá àwọn oníròyìn sọ̀rọ̀, Ndidi ló ṣe lálàyé wípé tí ilẹ̀ Nàìjíríà tó bá sì fẹ́ kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles kó sì máa rọ́wọ́ mú dáadáa sí o, wọ́n nílò láti jẹ́ kí Eric Chelle kó máa bá iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú gẹ́gẹ́ bí akọ́nìmọ̀ọ́gbá nínú ikọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe gẹ́gẹ́ bí onírúurú awuyewuye náà ló ti ń jẹ jáde o lẹ́yìn gẹ́gẹ́ bí onírúurú awuyewuye tó ti ń jẹ jáde látàrí ọjọ́ iwájú Eric Chelle nínú gẹ́gẹ́ bí adarí ikọ̀ gẹ́gẹ́ bí akọ́nìmọ̀ọ́gbá ikọ̀ Super Eagles lẹ́yìn tí ikọ̀ Super Eagles tí wọ́n fìdí rẹmi tí wọ́n sì pàdánù sọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó kángun sí àṣekágbá ti ife ẹ̀yẹ ti AFCON eléyìí tí ń lọ lọ́wọ́ nílẹ̀ Morocco. Gẹ́gẹ́ bí akọ́nìmọ̀ọ́gbá òun ẹni ọdún 58 náà ló sì ti fi òun léde wípé òun nífẹ̀ẹ́ láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí akọ́nìmọ̀ọ́gbá nínú ikọ̀ Super Eagles ilẹ̀ wa Nàìjíríà. Ó ní ṣùgbọ́n ẹgbẹ́ àwọn àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ńlẹ̀ Nàìjíríà NFF òun náà ni wọ́n ní ọ̀rọ̀ láti sọ, òun náà ni wọ́n ní àṣẹ dání, èyí tí wọ́n bá sì fẹ́ òun náà ni òun ṣe, ṣùgbọ́n níyà tòun òun fẹ́ láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí akọ́nìmọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles nílẹ̀ wa Nàìjíríà. Pẹ̀lú ìròyìn eré ìdárayá wọn ni a máa wá kọ̀ọ̀rọ̀ ṣálẹ̀ tó ní gúnlẹ̀ láti kàn ní Sun City FM. Tó bá ní ohunkóhun tó ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ fẹ́ bùn wá gbọ́, ilé pè wá tàbí fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08118098314. Akíntúndé Akínyẹmí olóòtú ìròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣiṣẹ́ pọ̀ kóròyìn náà jọ. Sodiq Bashir ló mú wá sétí ìgbọ́ yín. Ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wá.